tí ènìyàn bá ti dáa jù nílé ayé ó ṣeé ṣe kí wọ́n má kà á sí pàtàkì o. Bí wọ́n ṣe ń gbìyànjú láti ṣe fún wọn bẹ́ẹ̀ làwọn ó sọ ọ́ di ẹ̀tọ́ àti ojúṣe tiẹ̀ kàkà kí wọ́n mọ rírì ohun tó ń ṣe fún wọn. Síbẹ̀ ńṣe ni wọ́n tún máa béèrè sí i lójoojúmọ́ ayé gbogbo ohun tí wọ́n ń ṣe fún wọn gẹ́gẹ́ bí àánú. Àwọn ó sọ ọ́ di dandan fún ọ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ láti máa béèrè ní gbogbo ìgbà lójúmọ́ ayé gbogbo ni wọ́n sì máa sọ pé àwọn fẹ́ sí i. Láyé àtijọ́ ọkùnrin olówó kan wà tó lọ́rọ̀ tó pọ̀ tó sì lẹ́rú tó pọ̀ nílé. Ó wá bí ọmọkùnrin kan ṣoṣo. Lọ́jọ́ kan tí inú rẹ̀ dùn dáadáa ó ṣe ìlérí fún ọmọkùnrin wípé ohunkóhun tó bá fẹ́ béèrè nígbàkigbà òun ṣetán láti máa fún un. Ṣùgbọ́n ọmọ rẹ̀ kùnrin òun kò béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ nígbà kankan rí àfi ọjọ́ tí ọmọ òun fẹ́ ṣe ọjọ́ ìbí tó fẹ́ ṣe bátìdé rẹ̀. Lọ́jọ́ ọjọ́ ìbí ọmọ tí mo sọ yìí bàbá rẹ̀ pe àwọn èrò tó pọ̀, gbogbo ọlọ́lá ayé, gbogbo òjòyè, gbogbo ọba àtàwọn ọ̀tọ̀ọ̀tọ̀ kúnnùlú àti èèyàn pàtàkì ló wà níbẹ̀. Ó bá pe ọmọ síwájú nígbà tó jó tí wọ́n jẹ tí wọ́n mu tán. Ó ní òun fẹ́ lónìí kọ́mọ òun béèrè ohunkóhun tó bá wà lákàtà òun tó sì lè múnú ọmọ òun dùn. Ọmọ olówó tí mo ń sọ yìí ó máa ń ṣeré pẹ̀lú àwọn ẹrú bàbá rẹ̀ lọ sínú oko. Ṣùgbọ́n èyí tó jó lórí ẹrú gbogbo àwọn bàbá rẹ̀ ní gbogbo ìgbà ló máa ń ṣe dáadáa tó sì máa ń fọmọ ẹ̀ mọ́ra. Gbogbo máa ń pọ́n lé bí àwọn yòókù bá fẹ́ fìyà jẹ yóò gbójú agan sí wọn yóò sì sọ di ìjà títí débi pé ó lè farapa fúnra rẹ̀ pẹ̀lú. Níjọ́ tí wọ́n á pọmọ ẹ̀ síwájú pé kó béèrè tó bá fẹ́ lójú àwọn ọlọ́lá ayé àtàwọn èèyàn pàtàkì ọmọ ẹ̀ bá dìde ó ní bàbá mi ẹ ti sọ́rí fún mi lọ́jọ́ kìíní àná pé kí n béèrè tó bá wù mí lọ́kàn, ṣùgbọ́n àsìkò tó wà yìí láti sọ̀rọ̀ nígbà tẹ́ ti ní kí n tó sọ nígbà ẹlẹ́ẹ̀kejì. Ní tí mo fẹ́ kẹ́ fi ta mí lọ́rẹ ẹ̀bùn pàtàkì tí mo fẹ́ fi ṣe ẹ̀bùn ọjọ́ ìbí mi ní kẹ́ ẹ̀bùn mi ní ẹ̀kan nínú àwọn ẹrú yín tó ṣe pàtàkì tó ṣe iyebíye sí mi. Wọ́n bá ní kí ló fẹ́, ta ló nawọ́ sí, ṣẹrú ọkùnrin ni tàbẹ́rúbìnrin. Ọmọ ẹ̀ bá sọ wípé olórí gbogbo ẹrú tó ní pápátá ìlú òun lọ́kàn kí bàbá òun yọ̀ǹda fóun kó jẹ́ tóun. Bàbá bá ní hàhà ẹni tó lẹ́rú iná ló lẹ́rú, ìwọ ló ní gbogbo ẹrú tí ń bẹ lákàtà mi torí ìwọ nìkan ṣoṣo lọmọ tí mo bí. Ó pò lórí ẹrú ó ní láti òní lọ àṣẹ mi ò múlẹ̀ lórí rẹ mọ́ o, mo fẹ́ kó di ẹrú ọmọ mi. Gbogbo tó bá ti fẹ́ ni mo fẹ́ kó máa bá a fẹ́, gbogbo tó bá ti lóun kọ̀ má ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ débẹ̀. Ọmọ yìí dunnú ó sì fọ olórí ẹrú bàbá rẹ̀ ó fà mọ́ra. Ìgbà tó di ọjọ́ kejì ó sọ fún olórí ẹrú yìí pé kó digbá kó dagbọ̀n kó kó gbogbo ẹrù tí ń bẹ nínú ilé bàbá òun kó wá máa lọ òun tú sílẹ̀ lómìnira. Ó bá lọ bá bàbá rẹ̀ ó ní kí bàbá òun fóun lówó fàdákà owó iyebíye tó pọ̀ díẹ̀ ó dì sínú àpò ó gbé lé olórí ẹrú lọ́wọ́. Ó ní tọ́lọ́mbà bá a ṣe tó bá délé tó bá bẹ́bí, tọ́lọ́mbà bá a ṣe tó bá délé tó bá bára, tọ́lọ́mbà bá a ṣe tó bá délé tó bá àwọn èèyàn rẹ̀ kàn fi wókòwò kan ṣe kàn máa fi jẹ kàn máa fi mu tòrọ́dún tó lò lọ́dọ̀ bàbá òun ó ti pọ̀ tó. Ní kété tí ó sin olórí ẹrú ìdé ẹ̀yìn ìlú ọmọ yẹn kọjú sẹ́yìn ó tún pè padà ó ní wá o láti òní lọ ìgbàkigbà tó bá ti nílò nǹkan kan tó rò pé ń bẹ lákàtọ̀ àmì àbí ti bàbá mi wàá máa béèrè láṣẹ Ọlọ́run Elédùmarè mo fi odi ìlú ìbúra fún ọ wọn ò máa ṣe fún ọ. Látìgbà náà ló ti di pé olórí ẹrú ń wá ní gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣọdún, nígbà tó bá ti yá ó tún ń wá tó bá ti póṣù mẹ́fà, nígbà tó yá ó tún sọ dóṣù mẹ́ta. Kò pẹ́ kò jìnnà olórí ẹrú mà ti sọ dóṣooṣù, kódà ó tún ti fẹ́ sọ di ọlọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú. Kò wá sọ́jọ́ tí olórí ẹrú yìí wá bọ́mọkùnrin nílé pé òun nílò nǹkan kan tí ń bẹ lákàtà rẹ̀ àbí lákàtà bàbá rẹ̀ tọmọ yìí ò ṣe fún un. Ilé tí ń joro àpò tí ń jò nǹkan tí ń fì díẹ̀ lọ́tùn àti lósì. Tó wá di lọ́jọ́ ọjọ́ kan bàbá ìpè ọmọ rẹ̀ ó wá ní kí ní ń ṣẹlẹ̀ gan kó ṣàlàyé fóun. Ọmọ sọ ohun tó ń pa lẹ́kún, ó sọ ohun tó ń fìyà jẹ, ó sọ ohun tó ń dà láàmú lọ́kàn wípé ìlérí tó ń ṣe lédi ìlú ìní kó wà láàbòun. Bàbá ọmọ ẹ̀ wá sọ fún un wípé tí ènìyàn bá ti dá aládàájù kò ní jẹ́ kó máa ráyé káyàn sí pàtàkì. Bó o ṣe ń gbìyànjú láti ṣe fún wọn bẹ́ẹ̀ ni wọ́n máa béèrè sí lójoojúmọ́ ayé gbogbo. Kàkà kí wọ́n máa rí ohun tó ń ṣe fún wọn gẹ́gẹ́ bí àánú àti ìrànlọ́wọ́, àwọn ó sọ di ẹ̀tọ́ wọ́n sì máa wò ó bí ojúṣe tiẹ̀ pé di dandan kó máa ṣe fáwọn lójoojúmọ́ ayé ni. Àánú láì ní gbèdéke a máa sọ ní dá láì ní padà ni. Kò yẹ ṣe dandan kó o gbìyànjú láti tẹ́ gbogbo ọmọ aráyé lọ́rùn. Ohun tó ṣe fún wọn lóore tí wọn ò kà sí pàtàkì ìyẹn túmọ̀ sí pé wọn ò lè sanjọ́ rẹ̀ fún ọ láíláì.
Ọlọ́run Elédùmarè tó dá wa sí nílé ayé gan, tó láǹfààní àti ẹ̀tọ́ láti ṣe gbogbo ohun tó wù ú, toró ní gbogbo ẹ̀ lódùlódù, síbẹ̀ kì í ṣe gbogbo ohun tá à ń béèrè lolúwa wa ń ṣe fún wa. Má sọ̀rọ̀ ààrẹ di tipa alárùdálẹ̀ fọmọ ẹ̀dá o, torí bó ṣe wù kó gbìyànjú kó o ṣe dáadáa tó, wọn ó tún padà sọ̀rọ̀ rẹ láì dá lẹ́yìn ìwọ ọ̀la ni. Bashiru James Fagbamila Adisa rèé, wòlíì láìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. Bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. Àìnímọ̀ kéwú kàwé kẹ́kọ̀ọ́ tó nǹkan máa fi mí ṣe nǹkan o. Ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́gbọ́n ṣáṣá bí ifá, ẹ̀yin onílàákàyè tẹ́ ẹ mọ oyún tí ń bẹ nínú ìgbín látara àkàrà hun, ẹ bá ń fòye gbé, ẹ bá ń fi làákàyè gbà, ẹ sì bá ń fọgbọ́n inú yín kẹ́ bá ń fi túmọ̀ rẹ̀. Ìrìn má ṣìkò ẹ̀kan, kódà mo tún ń padà bọ̀.